Àti máa rí àwọn tó ń gbin lẹ́yìn lórí inú dídùn ló fi ń gbé orin yẹn òun gbọ́ orí dùn nínú ẹ̀ èmi ọdún grandpa adógbé fún Dayọ̀ Kújọ Ọdúnládé Adékọ́lá àjọgbé ni Ọlọ́run ọba orí mi ò ti bá parọ́ ìṣẹ̀dá ẹ̀ kó dá fún mi. ẹ sọ náà àwọn ọmọọṣẹ́ olórin kan pé òun ló kọ́ mansion báyìí síbi kan àwọn taiko ẹ̀sìn yẹn kí ló mú wọn sá lọ. àtọ́jà ti dé kọ́lá dé jòjò. mi ni mo gbá arógun sí Jamaika akọrin kan lọ́dún kan tí mo kọ́ fún Arogunmasa pé kó fi bú Jamaika àìmọye èèyàn nílé ayé ìgàn tó ń fi kéwú bojú. Arogunmasa bí ọmọ ló jẹ́ sí Jamaika tàbá play tán Jamaika máa ń gbé máìkì fún báyìí. ó wà lẹ́yìn Alhaji Sẹ́mi Àjàní Ṣàwárà yẹn ó ń gbé ẹ̀kọ́ èmi ò rẹ́ni sọ pé lọ́kọrin èmi bẹ̀rẹ̀ rárẹ̀. ó kọ́ o àbò kọ́ o mọṣẹ́ ló jẹ́ sí ènìyàn tó ń gbé máìkì fún ẹ. aláǹkèrè. Arogunmasa máa ń wo èmi àyèlégbè Jamaika mú sọ o ó máa ń wo èmi àti grandpa bíi Paso ó dẹ̀ ń kọrin ó dẹ̀ láì kó máa kọrin Adaradenu. kìkì Michael Jackson ló mi ò àṣẹ. bí ká kọrin kádẹ lùlù arinrin sí. lórin yìí ó fẹ́ ju olórin kan láti bògì lànà Adaradenu Jamaika. kò sẹ́ni tí o mọ̀ throughout Nigeria lọ́dún kan àwọ̀ ibi Arogunmasa wà nílé Paso. ìyẹn ni Wasiu Ayinde àti Alhaji Wasiu Pasuma wọ́n ní clash. Wasiu Ayinde gbé first yẹn kúrò lórí wa torí Arogunmasa wọ native white ó wá fi kango fi scarf lé 1 million yẹ ká ló adé tán gbé fún yín. àtàndá ti dé o Katsina ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí. ẹ káàbọ̀ sí orí ètò Aláǹgèrè lónìí àlejò ta ní lónìí ẹni tó súnmọ́ àwọn olórin gan ni ẹ kú dédé àsìkò yìí sá. orúkọ mi ni Adéníjì Ahmed tí gbogbo yẹn mọ̀ sí King Amadex. King Amadex bẹ́ẹ̀ni sá ọmọọba ní adé wà nínú orúkọ yín bẹ́ẹ̀ni pè ṣe ní King Amadex. bẹ́ẹ̀ni sá mo bẹ̀rẹ̀ music career mi ní ìlú mi gangan tán bí mi sí nílùú Ayétòrò. àbúrò dáàdì wa kan wà wọ́n ń kọrin àpàlà à ń pè wọ́n ní Ṣẹlẹ Maito. àwọn méjì náà lèmi gbọ́njú bá nílùú Ayétòrò yẹn ẹnìkan jẹ́ ọwọ́ kọṣẹ́ wọ́n dàbí Haruna Ṣọlá àti Àyìnlá Ọmọwúrà. tẹ̀yìn tó kọrin bí Haruna Ṣọlá yẹn ni àbúrò dáàdì mi à ń pè ní Ṣẹlẹ Maito. kékeré mo wà bíi ọmọ ọdún 8-10 ni mo ti ń tẹ̀lé wọn jáde lọ́ọ̀dẹ́rẹ́ tí mo dẹ̀ ń gbérin orin gbígbé wọn dẹ̀rẹ̀ ó máa ń ní àkóbá nínú níwájú wọ́n máa gbé máìkì yẹn sí iwájú báyìí sọ wọ́n máa lo àkóbá yẹn gìm wọ́n dẹ̀ máa gbérin bisimilá yìí ìgbè nìyẹn so elégbè wọn gangan à ń pè àbáyẹn ní obìnrin lè ṣù so wọn máa ń sọ ráyè nígbà míì tó wọn bá ti ráyè nígbà yẹn lèmi máa ń akọ̀wé náà pè mí fún wọ́n dẹ̀ máa ń dáṣọ sí mi lọ́rùn aṣọ tó máa rà fún gbogbo báǹdì wọn wọ́n máa dá sí mi lọ́rùn. ok àwọn olórin ìgbà yẹn máa ń dáṣọ sáwọn báǹdì lọ́rùn fújìkọ àpàlà ni bí tí mo ti bẹ̀rẹ̀ bọ̀ sákàrà ni mo fi bẹ̀rẹ̀ láti kékeré a máa ń gé abọ́ à ń pe abọ́ kan ní abọ́ ẹlẹ́ta àwọn abọ́ àtijọ́ yẹn orí ẹ̀ la máa gé oríṣiríṣi nǹkan sí. bẹ́ẹ̀ ni la máa ibi tí mo ti bẹ̀rẹ̀ sákàrà rè lónìí yẹn olórin kan kọ fújì ń gbà yẹn Láyétòrò oníjógí àwọn tó bá mọ̀ mí dáadáa Láyétòrò wọn àti mẹ́rin tí mò ń sọ yẹn ni máa ń lu sákàrà fún Láyétòrò nígbà yẹn so mo padà lọ kọ́ṣẹ́ ní Abẹ́òkúta nígbà yẹn ní Omida ìgbà tí mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ yẹn ni wọ́n máa ń fi aṣọ rán mi wá sí ẹnjìnìà Abájọ ọmọ ní gáràjì Ayétòrò ọ̀gá mi Jeladex ló ń jẹ́ ọ̀dọ̀ ọ̀gá mi ni mo ti fọ́ọ̀mù orúkọ tèmi sí Amadex yẹn o. iṣẹ́ kí lẹ kọ́. fashion designer. ok lómìdá wọn náà máa ń gbé aṣọ fún mi kí n wá gbé fún ẹnjìnìà Abájọ ọmọ wọ́n dupò gọ́fúnà reason nígbà kan tó wọ́n ti kú ń sìn kọ́ ló máa fọ̀rọ̀ kẹ́wọn. so àtìgbà yẹn ni mo ti notice pé gáràjì Ayétòrò yẹn tí n bá ti kó lọ́dọ̀ ọ̀gá mi o gáràjì Ayétòrò yẹn ni mo fẹ́ wá ṣọ́ọ̀bù sí. ìgbàdàn ìgbà tí máa ṣe tán ní ọ̀dọ̀ ọ̀gá mi yẹn mo kàn kó mo wá woman fọ́ àti gáràjì Ayétòrò mo wá wá tún fẹ́ ṣiṣẹ́ mo wá rí ibì kan ní Sanni wọ́n lọ ṣe stylist ọ̀dọ̀ obìnrin kan Ṣẹ̀kí fashion designer lòun obìnrin ni ó wá ní machine kan wọ́n fi ń kóṣẹ́ sáṣọ èmi dẹ̀ mọ̀ ń pa ká máa design aṣọ so obìnrin yẹn kò wà lẹ́ni tó ń gba design ó wáyàn títí kò rí èmi ni wọ́n ń bá lo machine yẹn ó máa ń fún mi lówó lọ́sẹ̀ 1,500 lọ́sẹ̀ mo lè ṣaṣọ bíi 80, 100, 15 náà máa gbà owó yẹn níyì ń gbà yẹn. Sanni yẹn mo ti pàdé Alhaji Jamiu Akànnì Adaradenu ẹgbẹ́ ẹ̀kọ́ wà ní opposite ní báyìí rídúníkì ni wọ́n ń pè wọ́n ní Yadek Adaradenu wọ́n ti ṣe first record nígbà yẹn narration so ibẹ̀ ni mo ti pàdé wọn so wọ́n máa ń wá sọ́dọ̀ mi máa ń bá wọn ránṣọ àtẹ̀gbọ́n ẹ̀ Assis a máa ń pè ní grandpa so ibẹ̀ láti rò pọ̀ mọ́ra wa wọ́n dẹ̀ mọ̀ kí mi kò síbi tí mò ń gbé èmi kàn máa ń sùn káàkiri tó mi níbi mi ìmọ̀ anybody ní gáràjì Ayétòrò nígbà yẹn so àwọn amófin lọ sí
ibì kan tó máa ń kí Adaradenu dẹ̀ ó jẹ́ àfáà ńlá gan láti kékeré ẹ̀ ni àfáà tó máa ń kírun gan so mosque náà máa ń sun nípa Amadex step my mind ẹ jẹ́ ká máa lọ sun ní mosque tàjọ́ ń sùn ní ẹ̀yìn White House so ibẹ̀ lásà ti pàdé sákárà yẹn náà ni mò ń lù lẹ́yìn Adaradenu èmi àti captain wọn à ń pè ní Ìtàló Kẹ́hìndé ó ti kún sìn kọ́lọ́ba àforíjì òun ló ń lo àpàlà so èmi ń lo sákárà so ọdún yẹn wọ́n fẹ́ ṣe rẹ́kọ̀dù mi wọ́n pe title rẹ́kọ̀dù yẹn ní Johnny Joat record ló wá fẹ́ promote wọn jáde Joat record tó wá ní ká tó lọ sí studio pé òun fẹ́ wá wo rìhásà wa lọ́jọ́ yẹn wọ́n wá àwọn àtìyàwó wọn pẹ̀lẹ́ nìkan ẹni kan tó mú dání yẹn dàbí supervisor so ọjọ́ yẹn dẹ̀ rí ẹ̀gbọ́n Jamaika tí ó ń gbìnrin fún Alhaji ngbà yẹn kò sí àná furniture ni wọ́n lọ ṣiṣẹ́ nígboro ṣùgbọ́n tó wá dé Ìtàló ti wà round èmi náà ti wà round ó wá kí n tó fẹ́ gbìnrin fún Jamaika wọn tí lọ Hajj ngbà yẹn wọ́n pè kí la máa ṣe báyìí grandpa ni ò sí nílé aláì ẹ má wọ̀rí èmi máa gbé torí Jamaika ò dẹ̀mọ̀ kémi ti ní ẹ̀bùn àti máa gbé orin tẹ́lẹ̀ nílùú òun mo ṣe bẹ̀rẹ̀ yẹn níbẹ̀rẹ̀ yẹn so Amadex ṣọ́ ẹ má wọ̀rí ẹ̀jẹ̀ kan dùn àwọn ojú àti dẹ̀ wà ń jọ yẹn wọ́n wá wọn ní ká bẹ̀rẹ̀ àdẹ̀bẹ̀rẹ̀ azan àti Ìtàló àti mi mánéjà Jamaika Adélakùn wọ́n ti kú nùsùn Wàsíù òun náà wà ń bẹ̀ ń jọ yẹn a lè ṣe rìhásà yẹn ó dẹ̀ pàpọ̀ kọ́ ni pé àwọn àti Joat àtìyàwó àtẹnitọ́mọ́ ọbẹ̀ sí ní pàtẹ́wọ́ ni pé good by next week ẹ máa wọ studio so àtijọ́ tí wọ́n sọ pé next week ẹ máa wọ studio yẹn ni Jamaika sọ pé Amadex lusakara àwọn ajé máa lọ ṣe iṣẹ́ yẹn studio ni ṣé ibi pé àtijọ́ yẹn ni ìbànújẹ́ ti dé sí ọ̀tá mi pé studio kẹ̀ mi ń wọ studio bá mi pé kí n fẹ́ lọ ṣe ń bẹ̀ mi ń débẹ̀ rí adẹ̀lẹ́gbọ̀n kan tó wà nínú báńdì Jamaika ń gbà yẹn à ń pè ní olóko méjì omele lọ́ndù ẹ̀gbọ́n yẹn ló máa ń kì mí lára pé Amadex ló ṣe ṣé láyà wà ń bẹ̀ ni ṣé gbá wà ń bẹ̀ ni kíní kan ni so àwọn Joat náà tó wá já wa láyà ń gbà yẹn Joat kan náà àti ìyàwó wọn ń já láyà ń gbà yẹn pé ẹ̀yin méjì mi rò pé lè bá wọ studio wọ́n ti lọ arrange àwọn elégbè ojú ọbọ báyọ̀ sí studio lẹ́kọ̀ọ́ tá bá ti kó àwọn pípù méjì dé studio tó bá ti work àmàlé wọn jáde káwọn elégbè ojú ọbọ báyọ̀ ọjà mẹ́ka wọn tó ní ká Amadex àjùmọ̀ṣe ni má wọ̀rí and end of the day nígbà tá a máa dé studio lọ́jọ́ yẹn àwọn elégbè ojú ọbọ wọn ti wà ń bẹ̀ wọ́n dàbí àwọn barista lọ́dún yẹn àwọn sára padà ṣe album yẹn láti bí ẹni mo ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ pẹ̀lú mo jẹ́ ṣe at least record album 10 sí 9 lẹ́yìn Jamaika kí n tó kúrò bẹ́ẹ̀. mo ti appetizer ni mo ṣe last. kí ló gbé yín kúrò bẹ́ẹ̀? ẹ ṣe ohun tó gbé mi kúrò lẹ́yìn Jamaika ó pín sí ọ̀nà méjì. ọ̀nà àkọ́kọ́ ìgbà tí mo fi ń tẹ̀lé Jamaika yẹn tá bá dé studio tá bá test grandpa tó jẹ́ gbọ́n Adaradenu yẹn àwọn náà lead mò ń báàkì grandpa Asis ọlọ́mọba àforíjì ti kú inú mò ń báàkì grandpa. Jamaika dẹ̀ ní ẹ̀bùn kan dé pé kì í rehearse nílé tá bá lórí stage ló máa sọ ohun tó fẹ́ kọ fún wa lórí stage ó máa ń ṣe bí òṣùpá yẹn ni láti lẹ̀ ni but tó bá lórí stage kò ní lọ bá ẹ̀gbọ́n ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ń rí ẹ̀gbọ́n ẹ̀ bíi pé according to tí mo gbọ́ wọ́n lẹ́gbọ́n yẹn ló ń kọrin tẹ́lẹ̀ náà ìyẹn àti ọlọ́mọ àforíjì kí Jamaika tó bẹ̀rẹ̀ nígbà yẹn bí mi ṣe gbọ́ nìyẹn wọ̀ sí. èmi ni Jamaika máa sọ ohun tó fẹ́ kọ yẹn sí létí Amadex nǹkan báyìí fẹ́ kọ́ ń sìn nínú tí mi ń dẹ̀mọ̀ tẹ́lẹ̀ so máa ní sùúrù ó máa kọ́ lẹ́ẹ̀kínní ẹ̀ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta máa píìkì ni kò sí mi ìfẹ́ mu tó fẹ́ kọ máa píìkì ẹlẹ́ẹ̀kẹta ni. so ìgbà tó wá yá a ti ń ṣe àwọn album yẹn títí ó wá di kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi ń gbọ́ lẹ́nu Jamaika náà mi dẹ̀ gbọ́ lẹ́nu grandpa mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ lẹ́yìn pé èmi ni mo lọ ń bá engineer ní studio pé ohun tèmi ni kó máa loud nínú album ẹ bá ń gbọ́ album Jamaika ohun mi ló máa loud jù nínú album yẹn náà ẹlẹ́gbẹ́ ẹni tó ń lead gan wọn ò ní loud ó máa wà lábẹ́ tèmi ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé Amadex ó ti ń lọ bá àwọn engineer pé òun kó máa ó ti ń jẹ́ kí n máa ní fàsẹ́yìn díẹ̀ ìyẹn ní àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì níbi owó a máa ń lo show 3 lójúmọ́ nígbà yẹn Jamaika a máa ń lo show 3 lójúmọ́ Adaradenu àìlọ ọ̀sán 2 alẹ́ kan a dẹ̀ máa ń pawó dáadáa yóò owó ní ìgbà yẹn o. nígbà yẹn mo expect pé ó yẹ ká máa gba ó yẹ ká máa at least ẹnì kọ̀ọ̀kan wá ó yẹ ká máa gba 1,000 300 500 ni
Ọlọ́run ọba Jamaika ṣì wà láyé kò tí kú. bá pawó ju ààrẹ gbẹ́rì la máa gba 800 naira. a ti lọ play ní Mòwe níjọ́ kan tá à ń bọ̀ láti Mòwe. mo sunkún dé Abẹ́òkúta ni. kí ló fẹ́ kú. iye owó tá a gbà yẹn náà ni pẹ̀lú family. but opportunity táwọn àrí ta jẹ́ elégbè wa tá a jẹ́ elégbè Jamaika èmi àtẹ̀gbọ́n ẹ̀ opportunity ta ní ni pé cars lè déwájú Jamaika kẹ́ ná fún Jamaika báyìí kẹ́ wá rí mi lẹ́yìn àti assist kẹ́ má ná fún mi kó possible. ẹ̀yin náà ń pawó sápò. bẹ́ẹ̀ni opportunity àwọn elégbè ní. ẹ̀bọ̀ tó wó tẹ̀ ń pa sápò yẹn ó tó pé kẹlẹ́ ẹ̀kọ́ ń bẹ̀. inú mi tí ìfẹ́ kúrò náà kò ní kí n kúrò owó yẹn náà mi kò ní kí n kúrò gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé ṣe bá ń rówó bọ́ owó tá à ń rí gẹ́gẹ́ bí elégbè yẹn àṣàwọn onílù àṣàwọn tó kù kí ni káwọn tó kù yẹn ṣe. nígbà tí mo kúrò lẹ́yìn àwọn olórin méjèèjì tí mo bá ṣe. náà Jamaika nìkan lẹ ṣe sọ o. mo ṣì ń bọ̀ nígbà tí mo kúrò lẹ́yìn Jamaika mo ti padà mo ti lọ ọ̀dọ̀ ẹlòmíì Arogunmasa Alhaji Saheed Ṣọlá Arogunmasa Atẹ́bíṣẹ́ ọ̀gá ńlá bẹ́ẹ̀ ni. Adaradenu ló jẹ́ kí n mọ Arogun. Adaradenu Jamaika ló jẹ́ kémi àti grandpa assisi yẹn mọ Arogunmasa. Bí tí mo lọ sí ni pé ìgbà tí mo kú lẹ́yìn àwọn méjèèjì tí mo sọ ń sìn. tí mo bẹ̀rẹ̀ sí ní rí fídíò àwọn ọmọọṣẹ́ àwọn olórin ńláńlá kan jáde. ó fìyà jẹ mí kò tọ́jú wa kò ṣe gbá ní mo ṣe ń realize pé kí ni yẹn ti dàbí ègún gbogbo generally wọn. wọ́n á rántí ẹ̀gbọ́n mi kan tó wà lẹ́yìn Barrister. Adérójú ọmọ ayé tó òde wọn onílù Barrister ni wọn á wo lifestyle wọn náà báwọn náà ṣe wà ń sìn wọn máa ṣiṣẹ́ fún Barrister ẹ wo ọdún tí wọ́n fi ń travel káàkiri pẹ̀lú Barrister èmi rò pé kí n máa rí bọ̀ ẹ̀gbọ́n yẹn ẹ mọ̀ kí n máa rí wọn bíi pé eléré ńlá onílù eléré ńlá náà bá ṣiṣẹ́ wọn rò pé Ọlọ́run ló ní kí n tètè mi gbọ́ ètò ìjọra mi kí n kó lẹ́yìn àwọn pípù yìí if not Ọlọ́run máa yẹ kí ọjọ́ àléyàn náà rí rádaràda tí wọ́n ti ń bímọ bàbá àlèkùrẹ́ hàn tí wọ́n bá ní plan fún ara wọn gbogbo ẹni tó ń tẹ̀lé gbogbo àwọn olóògbé àtọ́lẹ́ yìí jùjọ tí wọ́n bá ní plan fúnra wọn wọn lè lo anywhere. bàbá fáàtì mo sọ fún yín wọn lè no go area ni wọ́n lè gbé wọn travel àti wọn tó bá travel tó bá sá lọ. irú àwọn taiko ẹ̀sìn yẹn kí ló mú wọn sá lọ. ibi tí wọ́n bá ti ń gbádùn bàbá ibi tí wọ́n bá ti ń gbádùn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kí ló fẹ́ mú sá lọ kúrò ń bẹ̀ kò ní sákúrò ń bẹ̀ náà. kí n tó kúrò rẹ̀ Adénú Arogunmasa gbogbo tá n play pẹ̀lú Jamaika yẹn ó máa ń wá Alhaji Saheed Ṣọlá Arogunmasa ó máa ń wá sórí stage wa fẹ́ pé bí ọmọ ló jẹ́ sí Jamaika tá a bá play tán Jamaika máa ń gbé máìkì fún báyìí ni bẹ́ẹ̀ tó náà máa play. ó wà lẹ́yìn Alhaji Sẹ̀mú Àjàní Ṣáúrà yẹn ó ń gbé ẹ̀rùn a lè pe lọ́mọṣẹ́ lágbájá ọ̀ èmi ò rẹ́ni sọ pé lọ́kọrin èmi bẹ̀rẹ̀ rárẹ̀ tí. olórin tó bá ti ń gba máìkì lọ́wọ́ olórin ọmọ ó kọ́ o àbò kọ́ o ọmọọṣẹ́ ló jẹ́ sí ẹnìyẹn tó ń gbé máìkì fún ẹ mo ṣe máa ń pè ní ọmọọṣẹ́ Jamaika. ìbáníká yọ tẹ̀gàn sí ká tún yọ tẹ̀gàn kúrò gẹ́gẹ́ tí Jamaika fi àbò sí kún àwọn méjèèjì ọ̀gá mi àti Arogunmasa àti Jamaika ọ̀gá mi méjì táwọn méjì lè ṣe dáadáa nínú life mi. Jamaika ló jẹ́ kí n súnmọ́ gbogbo ní Nàìjíríà any percenter Nàìjíríà 90% àwọn Nàìjíríà tó wà lóhùn Amadex irọ́ ni Jamaika ló yẹ kí n mọ àwọn percenters Arogunmasa ló yẹ kí n mọ gbogbo ní Fuji pàtó ló yẹ kí n súnmọ́ wọn ní Fuji pátápátá ní gbogbo Nàìjíríà yìí but ká wá sọ fact láàrin àwọn méjì Jamaika ọ̀gá Arogunmasa ni mo rántí pé Jamaika ló jẹ́ kí n mọ Arogunmasa first record tí Arogunmasa ó fẹ́ ṣe ní lọ́dún yẹn ó pe rẹ́kọ̀dù yẹn ní wọ́n ní Arogunmasa wá bá wa ní abúlé ọ̀tún torí abúlé ọ̀tún ni àfà Kàbírù ń gbé à ń pè wọ́n ní ultimate producer àwọn ní ìrẹsàlátù ìrẹsàlátù bá ní ṣé mo ti lórin ilẹ̀ mo ti lórin o ní tí mo kọ́ náà dà ibi tí mo tún ti bẹ̀rẹ̀ ànádà ìgbésẹ̀ ni. ó gbé ìwé orin yẹn wá ẹ wá gbọ́ n tó lè mú èèyàn gbé ìwé orin wá fún èèyàn pé aláyé ẹ bá mi wo ìwé orin yìí mo fẹ́ ṣe album ó dẹ̀ go through album yóò dẹ̀ rí pé wọ́n nílò pé n title ẹ̀. nígbà tí mo kọ́ fẹ́ ṣe first record ó ń ṣe beatmaster ní first record tí mo fẹ́ ṣe wọ́n ní. fúnra Alhaji Jamiu Àkànní Adáradé ló change title album yẹn lọ́dún yẹn kúrò ní wọ́n ní ló sọ ní beatmaster pé Arogun wọ́n tó máa ń jó kété ní gbogílà gan pé wọ́n ní kẹ̀ beatmaster ni kò sọ. wọ́n fi arrange album yẹn lọ́dún yẹn later Alhaji Jamaika wá sọ fún mi àti grandpa ẹ̀gbọ́n yẹn pé Amadex ẹ̀gbọ́n mi ẹ̀yin náà bá Arogun gbé sínú album yìí o
torí àwọn tó ń bá iṣẹ́ ní gbogbo àwọn lè máa wọ studio gbogbo tó máa ń sọ ń gbà yẹn ni pé àwọn kan wọ studio ẹ̀yin lè máa gbé ní sínú album yẹn o adé no problem. olóòtú Arogunmasa máa ń wo èmi àti grandpa ọlọ́run ọba orí mi ò tí ń bá parọ́ ìṣẹ̀dá ẹ̀ kó dáa fún mi o. Arogunmasa máa ń wo èmi àyè lẹ́gbẹ̀ẹ́ Jamaika mú sọ o ó máa ń wo èmi àti grandpa bíi Paso ẹwọ́n ọdún yẹn ìgbà tí Paso ti wà ó máa ń wò wá bíi Paso bíi elégbé àwọn ọmọọṣẹ́ Paso ni ó máa ń kẹwàá lójú kẹwàá nímú látara pé ilégbé Jamaika ilégbé ọ̀gá ẹni tó ń gbà fún náà fẹ́ bóun ṣiṣẹ́ ọdún fẹ́ pè wá fún rìhásà ayẹ bíi tó rà ní amánéṣògan ayẹ like bí ẹ̀mẹ́rin sí ẹ̀márùn tó ń pè wá sí tó fẹ́ invite wá sí Sango ní káwá rìhásà ni àti lọ studio káwá fún rìhásà ó tún lọ gba hòtẹ́ẹ̀ fún wa tí mi lè gbàgbé hòtẹ́ẹ̀ yẹn tí corporate ní Sango tárógun máa ń gbọ́ ó máa rántí hòtẹ́ẹ̀ yẹn tí corporate hòtẹ́ẹ̀ yẹn ní Sango tó gbà fún wa àti ìbẹ̀rẹ̀ rìhásà kírètì ọtí kọ̀ọ̀kan gúdà lámúngbà ẹ̀ èmi àti Yazisi mo sọ̀rọ̀ bíi 15-20 years back o kí wọ́n ní báwo ni Jamaika ṣe máa jẹ́ sí nígbà tá àwọn atájọ́ mọ̀ jẹ́ ọmọọṣẹ́ Jamaika tá a fẹ́ bá a ṣiṣẹ́ tó ní Jamaika fi sentimental no irọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni but ibi tí mo ń lọ eléyìí rẹ́kọ́ọ̀dù yẹn ló jẹ́ ká papọ̀ kájọ́ ìrànlọ́ pẹ̀lú Arogunmasa bẹ̀rẹ̀ ló ti develop interest inú tèmi pé mo like ẹ̀gbọ́n yẹn mo fẹ́ gbọ́gbọ́n yìí ṣe àgbà nọ́mbà ara wa àti ìgbà yẹn ló máa ń pè mí táàbà ti ní ṣò aláì mo bí yẹtẹ máa ráìkẹ wá bá mi ṣeré ní Sango. wọ́n sọ fún mi pé owó táàbí tí mò ń gbà lẹ́yìn Jamaika owó yẹn ń kéré àbí pé first time tí màá kọ́ tẹ̀lé Arógun lọ sí show mo lọ Sango lọ́dún yẹn ní show l'Abẹ́òkúta bàbá ó fún mi ní 4,000 naira bẹ́ẹ̀ ni torí òun ò mọ iye tá à ń gbà lẹ́yìn àlàyé tó mọ̀ pé owó tó fún mi ń jọ yẹn àwọn tó máa jìyà ẹ máa wà ní àwọn ọmọọṣẹ́ tiẹ̀ náà after full life 4 bay tí mo dẹ̀ mi even ẹ̀mọ̀ ó ní elégbè tó ń gbéni fún elégbè wà lẹ́yìn ẹ̀ mi ń bọ́ sórí stage o ẹgbẹ́ mi ń bọ́ sórí stage pé èmi elégbè Adaradenu wá dúró lẹ́yìn Arogunmasa náà ẹgbẹ́ engineer ni mo dúró aláyé tí mo ti ń gbéni fún years tó dáa mo ká sí lórí rìhásà mo ti bá rìhásà mo ti mọ orin tó fẹ́ kọ gbogbo ohun tó fẹ́ kọ yẹn náà ló ń kọ mo fi ń ba gbé orin yẹn ó dẹ̀ ń kọrin ó dẹ̀ láì kó máa kọrin Adaradenu gan-an ọ̀dà tó mo dẹ̀ ti mọ̀. ó yàtọ̀ tẹ́ bá lọ gbọ́ Ṣẹlẹ lòun kọ Ṣẹlẹ fújì. no gbogbo yẹn packaging onífújì ní packaging yẹn ó dẹ̀ ní ìdí ẹ̀ náà ó ní ìdí ẹ̀ ẹ má blame ẹ o ó ní ìdí ẹ̀ onífújì ní ó ní packaging gan-an fúnra wọn. bí ká kọrin ká dẹ̀ lùlù arinrin sí káwọn ayé máa kó jẹ táwọn èèyàn máa gbọ́n. ògìkì Michael Jackson lóhùn mi ò àṣẹ ògìkì Mr Fuji mò ń tọrọ sítáìlì orin yìí ó fẹ́ ju olórin kan láti bògílà náà Adaradenu Jamaika. kò sẹ́ni tí o mọ̀ throughout Nigeria ok bàbá ẹ jẹ́ kí n bọ́ọ̀sì gbé ni lọ́dún kan àwọ̀ ibi Arogunmasa wà nílé Paso Alhaji Wasiu Pasuma Paso wà wà sọ fún wa pé Arogun ẹnìkan play níjẹta táwọn ti play ẹni yẹn máa mú voice ẹ̀ gan-an. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Alhaji gan lẹni yẹn. fúnra Arogunmasa ló ń sọ fún Pasuma ń jẹ́ pé Jamaika ọ̀gá mi ni ọmọ ìlú kan náà ni wá ẹni tí mò ń tẹ̀lé gangan nìyẹn ẹni tó bá jẹ́ ọ̀rọ̀ mi kó máa já mi ìyájọ́ lọ́ọ́ ọ̀dọ̀ Pasuma nílé ẹ̀ lọ́mọ́lé ọ̀dẹ̀ kí ló dé tí Pasuma fi ronú pé Jamaika ń kọrin bíi Arogunmasa ètò ìgbà tó mọ̀ sọ láì mọ̀ Arogun ló ń kọrin bíi everybody mọ̀ yín ó ń ṣe èmi ni mo gbá Arogun sí Jamaika Ọlọ́run bá ń gbọ́ fi àti sùn mo fi búra ìgbà tí mo kúrò lẹ́yìn Jamaika èmi ni mo gbá Arogun sí ọ̀gbẹ́ni n tó lè mú wa grow up ni pé jẹ́ àfẹ́sì ọ̀gbẹ́ni yìí padà ṣe ó dẹ̀ pè wá ńgbà yẹn lọ́dún yóò pè wá òun lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀ma gbọ́ Arogun ti sọ̀rọ̀ kan sí ó ti bú Jamaika ti bú mi ní pé òkété sọ̀rọ̀ ó pòwe ẹbí mi báwo ló ṣe sọ òkété sọ̀rọ̀ ó pòwe ẹbí mi báwo ló ṣe sọ ó ní kò ń ṣẹ́ni tó ń dẹ̀sà òun ṣàníyàn tá òun pọ̀tẹ́ tó mú kí ìdání ibi ló máa gbà èmi nìyẹn ó ní òkè tí sọ̀rọ̀ ó pòwe
ta ló kété tó sọ̀rọ̀. òun ló ń sọ̀rọ̀ nípa pé òun sọ̀rọ̀ òun pòwe o pé òun ṣe ń tó ń dẹ̀sà òun yẹn òkété Jamaika ní òkété yẹn pé òun ṣe ń tó ń dẹ̀sà òun òun ṣe Arogunmasa tó ń bú mi yẹn o gangan ní ọ̀tá òun bẹ́ẹ̀ tó mú kí dáná pé ibi ló máa gbà òun lámà Amadex ló mọ tinú mi òun ló ń taṣẹ́ mi síta o ó ti ń lọ fáà gan ni akọni kan lọ́dún kan tí mo kọ́ fún Arogunmasa pé kó fi bú Jamaika àìmọye èèyàn nílẹ̀ ayé yìí gan tó ń fi kéwú bójú búra fà ní Jamaika afá ní inú ara bú ní ẹ̀tọ́rí yẹn kọ́ra pé ìyẹn inú ẹ̀mọ̀ ìtara pé so olórí kọ́lé máa fún mi ní 4,000 lágbà tí mo ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé aago yẹn owó mi tó kéré jù ní 5,000 owó iṣẹ́ tí mo kó náà Jamaika mú mi nù owó tó kéré jù yàtọ̀ tó máa fún mi lówó mọ́tò ẹ̀mọ́ owó mọ́tò lọ́tọ̀ èyàn Arógun ti ń gba 10,000 ń gba 15,000 kí n tó filẹ̀ bọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. ẹlẹ́ẹ̀lò tọdún mẹ́wàá lẹ́yìn Jamaika. mo ṣe album sí appetizer mo ṣe last appetizer yẹn ẹni tó bá gbọ́ lóòótọ́ wá rí pé èmi ni mo lead ní ìdẹ́mọ́ engineer yẹn rí nínú album. ìgbà tá a dọ́dọ̀ Arógun yẹn ń kọ́ ẹ lò tó bí tọrọ bẹ́ẹ̀ sọ mẹ́rin dáadáa. ó sọ bó kò tó ọ̀dọ̀ Jamaika náà bọ̀ òun náà ó pẹ́ mo ṣe album bíi 7 yí àtẹlò. tó yẹ kí n máa gbé fún Arogunmasa ni pé fún Arogunmasa pé àbá ṣé mo kójú mọ́ Arogunmasa ìbálẹ́pà mo ṣe wà pẹ̀lẹ́ ẹ̀ náà tó òkè rí ṣóò lọ tó Jamaika o bọ̀ fúnra ẹ̀ ó ń já mi mi lè gbàgbé Arogunmasa já mi pé bàbá sì tó yẹ pé ojútùmọ̀ kan lọ là ń ṣó fashion designer ní jẹ́ ká wá ṣọ́ọ̀bù kọ́kẹ́ gbà Arogun mi lè gbàgbé òun ló yẹ kí n start fashion designer mọ̀ pé talent mo ń ṣe gbogbo yẹn ló yẹ kí n ṣí ṣọ́ọ̀bù mi Arogunmasa ni ó dẹ̀ support mi pẹ̀lú owó bọ̀ nǹkan tó kù nínú wọn láìfù wọn náà ni pé wọ́n rọjú mọ́ owó tó máa rí owó ńlá àṣẹ gbogbo yẹn kò tí ì rí owó ni ṣé ń jìrì sí wọlé tí ó ń yẹn ó dẹ̀ fi ń tẹ̀mí mọ́lẹ̀ ni pé ẹ̀gbọ́n mi fẹ́ kó lọ gbàgbà tó wọ́n lágídí wọlé àwọn gobek ni competition ni 500 ni first ìgbà second la ṣe 2016 àgbà ṣe second 250 lágbà ọjọ́ yẹn tó pè mí bọ́dà wọ́n ti sẹ́ndì owó 250 yẹn o kí ni ká ṣe báyìí ṣe kọ́kọ́ èmi mo sọ bẹ́ẹ̀ àṣẹ ní tiwọn à ń lọ́dọ̀ pàṣọ báyìí ọjọ́ Monday ni màá bá ẹ̀ Ṣàngó Abẹ́òkúta náà wà màá bá ẹ̀ Ṣàngó ń sìn ó ní yẹn kí ló dé mo kọ̀ court fún ni mo dẹ̀ wọ mọ́tò lọ bá a ní Ṣàngó a dẹ̀ lọ kó 250 yẹn fún pàṣọ inú envelope brown báyìí ló wà èmi mo sọ kí n yọwọ́ náà náà mi àti ẹ̀ a dẹ̀ tó rà àdì mọ́tò a máa wọ mọ́tò lọ bá pàṣọ ọjọ́ yẹn ni pàṣọ tó mọ̀ pé àdì mọ́tò tó pé ṣe máa ń wá ẹgbẹ́ ẹ̀ ń gbé mọ́tò gbàtípàṣọ máa gbọ́ mi náà ṣé percentage mi dẹ̀ á fún mi báyìí ní ránṣà ẹni ká bẹ̀yìn náà ni pé kẹ́bí anything kẹ́bí ẹ̀ bá fún ká tẹ̀ gẹ́ẹ̀tì mọ́tò nǹkan kan bẹ́ẹ̀ nínú 250 yẹn tó dẹ̀ gbà olóhùn bọ̀ Alhaji Wasiu Ayinde Pasuma mi lè gbàgbé 50 onú 250 yẹn wọ́n lè fún akáfiṣẹ́ mọ́tò wọ́n dẹ̀ nìkan lọ kó 200 fún déédéé ńláro kó máa gbé mọ́tò fún wa bẹ́ẹ̀ ni under bullet mi lè gbàgbé under bullet náà fún wa bẹ́ẹ̀ ni under bullet mi lè gbọ́ wine colour jẹ́wọ̀n èmi ń fẹ́ yìí lọ síwájú ẹ̀ pé so 2017 la ṣe first ọdún ló ṣe MC Ọdúnládé Adékọ́lá lẹ́mc lọ́dún yẹn first la ṣe táìmì yẹn ni Wasiu Ayinde àti Alhaji Wasiu Ayinde Pasuma wọ́n ní clash Wasiu Ayinde gbé first yẹn kúrò lórí wa torí Arogunmasa wọ native white ó wá fi kango fi scarf lé ọdún bẹ́ẹ̀ ni gbogbo crowd dẹ̀ mọ̀ pé Arogunmasa ló ṣe àwa la ṣe first lọ́dún yẹn 1 million yẹ ká bá dé tán gbé fún yín. Alhaji Wasiu Ayinde kìíní ọlọ́gbọ̀n kan tí mo sọ àwọn gobek ló ṣe nìbàdàn ní báyìí so mo rí gbogbo yín tẹ́ ń pariwo pé Arogunmasa àbí kílẹ̀ pé Atẹ́bíṣe ẹnìkan Atẹ́bíṣe ọ̀gá náà wọ́n fẹ́ dárúkọ ẹni yẹn so ó ṣe dáadáa lóòótọ́ fine but nílẹ̀ Yorùbá ẹ̀ ṣe máa wọ native tó máa fi kango sí ẹ̀mọ̀ kò ń kọ́pì ẹnìkan nìyẹn ṣe mọ̀ kò ń kọ́pì ẹnìkan nìyẹn so a lè gbé fún so ọmọ tó ẹni tó ń kọrin bí ṣe oúnjẹ yín dẹ̀lẹ́ níkẹ́ni ẹnìkan ò gbọ́dọ̀ kọrin bí ẹnìkan o nínú rules tán fún wa ń gbà yẹn ẹnì kò gbọ́dọ̀ kọrin bí ẹnìkan ẹni tó ń kọrin bí Ṣẹ̀fíù l'Óṣogbo òun náà gbé first yẹn fún gba 1 million ọdún bínú kú òní show yẹn mi lè gbàgbé Ọdúnládé Adékọ́lá òun ló gbé mi l'Abẹ́òkúta wọ́n fi fún wa ní second láti gba 500 tó ń gbà tó àwọn méjìlá lè lọ wọ́n máa ń gba band boys síbẹ̀ ni àti irinṣẹ́ àtolórin àti nílùú everybody ìgbà tó máa di jọ Friday ní show yẹn máa ń bọ́ sí tó máa di Monday tó tẹ̀lé mo kàn rí kọ́ Arogunmasa ní ọ̀gá mi alálùbáríkà mi ẹ bọ́dá àwọn aláì wọ́n ti send owó yẹn sí wọn ọlọ́run ṣe wọn àdúgbò àkó oríire náà ẹ bá mi send account number yín kò dẹ̀ send ẹ̀ ìgbà tí máa rówó 80,000 ni mo rí nínú 500 mo wá pè aláì 80 ni mo ní oníbẹ̀ ni ṣé kò sí nǹkan kan. ẹ wọ́n wò pé 2017 náà padà ṣe tá a ṣe second ní 500 ni mo pé ó ti ẹ̀ compensate ni pé
ẹ̀gbọ́n yìí gba 1 naira nù owó yẹn náà ó fi wọ́ oríire fún mi ni ilé ìtàn tí wọ́n ṣe máa ṣe 500 ó ti wà ní mo pín ẹ̀gbọ́n ẹ̀ kan trace ní ìmúrò fólú là ń pè ẹ̀gbọ́n yẹn mo bí wọ́n fúnra wọn lórí fóònù pé aláyé owó tá a gbà yìí lérò pé ó yẹ kí àbúrò yìí fún mi ó tiẹ̀ wà kéré kó tiẹ̀ kó 200 fún mi adùn tó ṣe ń dá sí ẹ̀yìn ò lágbá yọ kọ́bọ̀ nínú ìnà mo ní 80 ló fún mi o ẹ̀gbọ́n yẹn court phone ni mi tí kò ń bẹ̀ náà àṣeyábọ̀ pẹ̀lú Thai currency. wọ́n sọ̀rọ̀ album yẹn náà. Thai currency. àjọṣe kódà àjọṣe rẹ́kọ̀dù. ó ṣá stage mi kí n má wọrí so ó ní àwọn Balinga àwọn máa gbà náà wọ́n ń disturb ohun àwọn ìdídowó àwọn máa gbà náà ó ṣàfi ó fi ìyẹn calm me down mọ́ wọn pé òótọ́ dẹ̀ ni àwọn ẹ̀gbọ́n yẹn náà èèyàn wa ni wọ́n àwọn manager Paso tó yẹ káwọn náà gba tọrọ kọ́bọ̀ náà mọ́kàn adẹ̀tún ní ṣòwò ìjọ Monday yẹn náà ẹ̀gbọ́n ẹ̀ báwọn ìtàbá dídé làrò àmà sa ní plane làrò adẹ̀ lọ. ló gbé yín kò lọ́dọ̀ Arogun. àkókò balẹ̀ àròkàngó àjàbalẹ̀ àmìjìgì ètò bàbá ètò ó ti dé. ǹjẹ́ bá wá ṣe album àtúnwá pọ̀ mbẹ́ àtúnwá lọ ṣe album pẹ̀lú Thai currency ó wá di ọjọ́ launching ṣé ẹ̀pọ̀ mo sọ pé ó sọ fún mi pé àwọn táwọn bá lè ń ga máa gba ìwó òun ṣètù ó wá di ọjọ́ launching tá a fẹ́ ṣe launching Pasuma fẹ́ wá play bẹ́ẹ̀ yẹn currency náà fẹ́ wá tó Arogun já gan-an ẹgẹ́ tí ń sìn ó máa ń fẹ́ mínkù pẹ̀lú àwọn eléré ńláńlá gan ni Jamaika náà wà lọ́dún yẹn ọdún tí mo sọ yẹn ní ìjókòó àwa débẹ̀ bàbá ẹnu géètì hòtẹ́ẹ̀lì ta fẹ́ lò bí mo ṣe wọlé báyìí àwọn Balinga ni mo rí pẹ̀lú àwọn alága Fatai ní sábọn Saheed gbogbo náà jọ wà láwọn ìdídówó bí mo ṣe lọ́kàn báyìí Balinga kò bẹ̀ sí ní ṣé àgbàlagbà ni wọ́n ìṣá àgbà òṣì ni wọ́n ìṣá ó lè bá àbúrò ẹ sọ̀rọ̀ èyí ló fẹ́ fún wa ẹ ṣe competition tí inú wa everybody dúdú pé ṣe second èyí ló fẹ́ fún wa mo láti dọ̀bálẹ̀ síwájú wọn báyìí ni Balinga wọn máa gbọ́ mi mo ń sọ Saheed kò sẹ́tù wọn mo ń láti sẹ́tù wọn jọ ẹ̀ mo ra nǹkan síwájú wọn wọn á dẹ̀ lọ pé ọ̀gá mi sẹ́yìn Arogunmasa wọn á lọ pé sẹ́yìn òtẹ́ yẹn pé tó ń ṣe báyìí pẹ̀lú mi tó ń ṣe báyìí tó ìdùnnàtọ̀ fún mi ó dẹ̀ bẹ̀ ó di ẹsẹ̀ mi ní kí n má bínú ó dẹ̀ tọ̀nú mi náà ó ní kí n má bínú yẹn. kí ló wá gbé yín pò. àwa ṣe lọ́ńṣì yẹn tán Paso àwọn tán donate tí wọ́n 250 kọ́ni Paso fún ẹgbẹ́ yẹn àbí 500 currency náà aṣáṣe ṣó yẹn parí ẹ̀ lọ́ńṣì ni o ó dẹ̀ fẹ́ máa lẹ́nu kan bíi 10 fẹ́ máa lọ ní kí mi lọ kí rúùmù yín rè fún mi kí rúùmù mi ẹ lọ sùn tó bá di jọ́ kejì wa lọ. ìgbà tó dẹ̀ di jọ́ kejì bíi 12 minutes tó fún fẹ́ máa lọ bẹ́ẹ̀ kúta mi a dẹ̀ pàdé ní kọ́rídọ̀ hòtẹ́ẹ̀lì yẹn n tá Arogunmasa máa sọ fún mi lọ́jọ́ yẹn lọ́dún yẹn ni pé ẹ̀gbọ́n ẹbí nípa àwọn manager ti jí gbogbo owó ṣá mi lè gbàgbé ọjọ́ yẹn Arogun ti bá parọ́ ìṣẹ̀dá ẹ̀ kó dáa fún mi lọ́jọ́ mi lè gbàgbé lóòótẹ́ ìta sùn níjókòó àwọn manager ti jí gbogbo owó yẹn ó dẹ̀ fún mi ní 1,000 naira kì í fi wọ mọ́tò adẹ̀ni àtúní plane láàrò a máa ń plane láàrò gan-an 1,000 naira kì í fi wọ mọ́tò ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀dùn owó náà jílẹ̀ àti gbogbo owó tí ẹ gbọ́dọ̀ pa pátá láti ìjókòó yẹn tí mo fi dábẹ́ òkúta ẹ̀yìn síìtì mo jókòó báyìí síìtì mọ́tò tí mo ń tó tún wọ̀ mo dúdú kòdò báyìí ráyẹn mo sunkún dé Abẹ́òkúta ni pé 1,000 naira mo dẹ̀ ná roughly 15,000 plus fáwọn mánéjà Paso pé mo fi ra nǹkan ẹ̀wọ̀n àwọn tí ẹlẹ́yìn dòdò mi wọ́n láwọn mánéjà ti jí owó kí n gba 1,000 a máa pàdé ní ṣú ọ̀sán tí n bá lọ ó máa rí bí pé inú sì ń bí mi mo dábẹ́òkúta mo lọ sí ṣó ọ̀sán yẹn láàrọ̀ yẹn ṣùgbọ́n ṣó ọ̀sán yẹn láàrọ̀ yẹn náà mo ti bulẹ̀ pé mí o mo kún ṣó yẹn tán bá ti mo gbó ṣó yẹn náà mo dé bá gbé báyìí 2017 ọ̀gá o láti gbà yẹn mo ti wò kúrò dáa pé ìṣẹ̀dá mi ò bá olórí mi ti so mo ń ṣe studio even recently Jamaika ṣe album wọn pè ní Kádàrá wọn pè mí mo wà lásìkò gbà yẹn èmi lọ bá wọn gbé kò tí ju bí 2-3 years ṣe studio sí bọ̀ dáadáa ṣeré ń ta no. tẹ bá ń rí àwọn tó ń gbẹrin lẹ́yìn eléré nǹkan bá lè ṣe máa ń fi. tí máa rí àwọn tó ń gbin lẹ́yìn lórí máa rí wọn bíi pé ṣé mo n tó yàn ní passion pé ya inú dídùn ló fi ń gbé orin yẹn òun gbọ́ orí dùn nínú ẹ̀ ṣàṣà ní àwọn olórin tó ń gbà lẹ́yìn olórin gbogbo onífújì àtúnígbà àti aláwo àtúníjùjú o inú dídùn làwọn fi ń ṣe nǹkan tó ń ṣe lẹ́yìn lórí wọn ọgbọ́n orí dùn ń bẹ̀ ọlọ́run ọba 100% wọn orí dùn ń bẹ̀ wọn kàn sáà ń ṣe pé ṣẹmọ̀ tí ó wà lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ òun ni ẹ ti gbé lórí kan wá sí program yìí náà tẹ́ pé mi gbóni fún wọn ní studio ẹlọ aráàlú òyìnbó kan sponsor ohun tí mo ti gbà fún ẹnìkan wà tó máa ń ṣe fún àwọn máa ń ṣe fún Paso a máa ń pè ní eléégún akeem mà láìkè yẹn nìyẹn gan o kò sí lẹ́yìn lórí kankan ó dẹ̀ live comfortable
studio nìkan ló ń ṣe eléégún akin no bí òun náà ti fi gbà kan wà lẹ́yìn àwọn eléré kan òun ló fúnra ẹ̀ blame pé ọ̀dà pé àwọn tó ń ṣe yìí kò lè work àwọn olórin yẹn fẹ́ máa jà wọ́n máa like irọ́ packaging irọ́ gbogbo generally bọ̀ Alhaji Abdulkabir Salatu ọ̀gá mi ó gbé fún ọ tó bá jẹ́ pé gbogbo olórin dàbí rẹ̀ Salatu bó jó ni muslim yẹn ṣé mọ̀ kò dédé kọrin muslim náà Fuji náà ló fi bẹ̀rẹ̀ producer ẹ̀ the ultimate producer ló fi bẹ̀rẹ̀ dó a máa ń ṣe ṣọ́ọ̀ṣì ńgbà yẹn náà ìrẹ̀ Salatu ló yẹ kí n mọ Ọdúnládé Adékọ́lá ìrẹ̀ Salatu ló yẹ kí n lọ gbé fún Dayọ̀ Kújẹ́rẹ́ wọ́n ti kú sìn èmi àtọ́dún èmi ọdún grandpa lájọgbé fún Dayọ̀ Kújẹ́rẹ́ Ọdúnládé Adékọ́lá àjọgbé ni bẹ́ẹ̀ ni mo sọ Ọdúnládé Adékọ́lá àjọgbé dáadáa sínú album Salatu ló produce album tí mo sọ yìí in just a fẹ́lẹ̀ lọ́dájì mi ọ̀gbẹ́ni Alhaji Abdulkabir Salatu òun nìkan ni mo rí i pé ní gbogbo olórin ṣe bí Alhaji Abdulkabir Salatu tó ń ṣe bí ẹ̀yẹn ṣẹ́rí ìrẹ̀ Salatu mo rí i pé tó bá play tán báyìí gbà owó tó bá pa wọ́n wá ká everything tán mi fẹ́ mọ tí ó fẹ́ jẹ́ dọ́gba everybody àbí kíni kan wo ṣáájú ẹ̀dẹ̀ kíni kan wọ́n ló máa gba 15 yẹn nìkan bá no Ọlọ́run ọba àtẹni tó tẹ̀lé ìwé àwọn ọ̀rẹ́ kan tẹ̀lé wa o ó tún mú girlfriend ẹ̀ kan wá o ó mú igbá kan wá o iye tó bá ti calculate wẹ̀ pé àwọn mélòó 1 2 3 4 5 25 á dẹ̀ mú phone calculate 10 times 25 5,000 ó ti bá ti calculate ẹ̀ iye kan náà ló máa fún everybody ó pay kó má mú kọ́ bọ̀ kó mẹ́. mi ò gbọ́ yẹn rí o. wàláhì tàláì Ọlọ́run ọba ń bọ̀ bóyá ń ṣe láti lẹ̀ bóyá ń ṣe nìyẹn débi pé àìmọye àwọn èèyàn náà máa ń sọ pé Alhaji bí tẹ̀ ń ṣe yìí o lè pé yín ẹ̀ níbi ilé àwọn ọmọ ọlọ́mọ wá pé òun jọ́ mi jọ́ kejì wọn ò ní dá yín lóhùn gbogbo ẹni mo sọ pé nínú wọn bá gbogbo ìrẹsì Salatu kò sẹ́ni tí wọ́n máa lé pé wọ́n fún ní sọ̀tún lẹ́yìn pé lọ́jọ́ kò ọjọ́ méjì o yéé àwọn tó wọn máa pè kọ́ wọn bẹ̀bẹ̀ tó ló mọ̀ pé ohun tó wọn máa rí ìrẹsì Salatu dá o ó dá gan ni o ṣàṣà ni onífújì tí mi gbèrè fún lábá ní ìjọ lórí stage o. ẹ dárúkọ bíi mélòó kan náà tètè. Landoma mo ti gbèrè fún wọn nínú ábọ̀mù rẹ̀ ní studio rẹ̀ kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta apẹ́kẹ́ kò ń ṣe ìròyìn dáadáa Calypso ni o Yèyé Oge ni o Shakira ni wọ́n tẹ̀ ṣe ábọ̀mù kan tó ṣe birthday fún Alhaji Ṣẹ̀fẹ́ Àlàó wọ́n fi gbogbo olórin pọ̀ gbogbo wọn ò dẹ̀ mọ̀ àfi tí mo bá gbé sọ́ọ́lù náà yẹn máa rántí pé tó Amadex ló gbórin yẹn èmi nìkan ni mo gbé gbogbo ohun tí wọ́n ń kọ pátá wọ́n fi ṣe ábọ̀mù fún birthday fún Ṣẹ̀fẹ́ Àlàó lọ́dún yẹn Alhaji Ṣẹ̀fẹ́ Àlàó mo ti gbé fún wọn ní studio lẹ́ẹ̀kan bí ábọ̀mù yẹn lè yìn Jamaika dẹ̀ ni ẹ̀yìn Adaradenu ni ábọ̀mù yẹn ò jáde lórí stage mo ti gbé fún wọn lẹ́ẹ̀mẹ́ta. ní ìsìn náà ẹ ti change now kí ló tún gbé yín sí iṣẹ́ bábà. ní kékeré yẹn náà mo ti iṣẹ́ bábísà ní dáàdì mi ń ṣe but fashion time tí mo ń ṣe yẹn mo wá dó àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi náà wọ́n padà blame mi pé ó yẹ kẹ́ tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ sọ náà mo fẹ́ jápa àbí bá slang wọn sọ mo fẹ́ jápa mo mọ̀ pé orú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣe máa ń sọ síta kí èèyàn ṣe ní coded. ẹ wá tagbo machine. mi kó sọ́wọ́ nìyẹn. ẹ̀dẹ̀ ti dáadáa. dáadáa bàbá nínú pápá ni mo ti bára mi pẹ̀lú báàgì yẹn wọ́n fi fóònù kékeré wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ mi bẹ̀ ọ̀pọ̀ta jí ní wíyá fẹ́rẹ̀ àbí mi mọ́ tán lò fún mi ṣá. pápá wo ifọ̀. inú pápá à ń pè igbó kan ní pápá bí inú ipá pápá. ṣé lẹ́yìn tẹ wọ plane kẹ Amúdé airport náà Amúdé airport Murtala Muhammed lọ jẹun ni pẹ̀lú àwọn guys yẹn. ẹ̀ẹ́dẹ̀gbèrè ìlú tẹ́ dé sí. it's a long story last born wa musa moscow ọdún ẹni padà sí ní Ifọ̀ ló kọ́lé sí Ládìgbàjọ. ẹ̀dùn náà kọ́kọ́ sí ibẹ̀ ni mo wà ẹ̀dùn ẹ̀ máa gbọ́ for 6 months mo ṣe 9 years now. ẹ máa gbọ́ wọn kò yín dé airport. pẹ̀lú báàgì ẹ̀mọ̀ báàgì tá a máa ń fa bẹ́ẹ̀. ìgbà yẹn social media dẹ̀ tí wọ́n ti ya fọ́tò. mi ya fọ́tò mi gbọ́dọ̀ parọ́ bọ̀ mo ti ṣe fídíò yẹn fi wá lórí fóònù. tẹ bá dán. màá kàn jù. bẹ́ẹ̀ wá lọ jẹun bẹ́ẹ̀ máa jí. pápá nu bára mi lára gé báyìí pẹ̀lú báàgì yẹn wà lẹ́gẹ̀ẹ́ mi báyìí. ní máa gbé bolẹ̀ dc. ta machine mo ti ta everything mo ti àwọn tí mo ta machine mi mọ̀ ọ́n. oh god. mo tó pé mi fẹ́ sùn pé kí ló wá ń ṣẹlẹ̀ mo mọ orún gẹ̀ náà kí ló wá pọ̀ bọ̀tá àwọn ọ̀rẹ́ mi. báàlẹ̀ wa mọ̀ pé pápá tẹ wà yẹn Nàìjíríà lè ṣì wà. èèyàn mọ́dá Nàìjíríà máa yàtọ̀ sí
ìlú òyìnbó náà. láti airport dé pápá. ọ̀dà àdájà it's a long story. ó dáa Ọlọ́run á máa ṣọ́ wa. ọ̀rọ̀ fújì ó yẹ kó ti grow jù báyìí lọ tó jẹ́ pé àwọn hip hop yẹn wọ́n ń gbà wájú wọn dọ́wọ́ àwọn fújì náà ti ń àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ̀yin àti máa nǹkan gbàgbálẹ̀tù ń tẹ̀ ń ṣe yìí ó ti ń jẹ́ kí fújì ní power sí than hip hop tó àwọn kan criticize yín pẹ̀lú tẹ̀ ń ṣe yẹ pé ó ń dá wàhálà lẹ̀ àwọn fẹ́ dá wàhálà lẹ̀ fúnra wọn ni ẹni tí ò fẹ́ tó tí ò fẹ́ sọ òótọ́ mi mọ tí ò fẹ́ mo pe olórí kan mo wo olórí kan ó pè mí òun laptop mi ní Facebook pé kí ló ṣẹlẹ̀ kí n fẹ́ sọ ẹ̀yin ni kí ẹ bára yín sọ̀rọ̀ ẹ sọ reality ẹ yé máa parọ́ ẹ yé máa mú òmù lómù Yorùbá ní ká dọ̀bálẹ̀ fún rárá kò ní kíyàn máa ga náà ẹ̀rọ kamaraman yìí ó lè kéré sí mi náà mo lè ṣọmọṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kò wá dé pé kí wọ́n padà di èèyàn tán kí wọ́n gbà bẹ́ẹ̀ pé ó ti kọ́ mi ní nǹkan báyìí rí kò mí náà kásì ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sweet voice boy àbí lẹ́fi bẹ̀rẹ̀ ńgbà yẹn ṣe rántí àlọ́ ẹjọ́ kí di your first nínú kòrò àbí ẹ pa màálù ẹ gé ẹran fún mi ẹ wá ní kí n máa gbé mo fẹ́ máa gbé lẹ́nu náà ẹ má wọrí máa gbé yín délé ẹ má gbé lọ máa gbé yín délé ẹ gbé mi láti ẹ̀yìn peter kídì yẹn ẹ gbé mi délé àbẹ ẹ kéré kí mo ṣe mo lè gbàgbé jọ yẹn ṣá àjọ jẹ́ pẹ̀lú family mi ní mi lè gbà ẹni tó máa ń tẹ̀lé àwọn gbogbo olórin generally tó máa ń tẹ̀lé wọn kọ́ máa fi ẹsẹ̀ ẹ̀yìn délé wọn ò ṣe gbára lé lọ títí àpò ara wọn náà Ọlọ́run ọba gbogbo àwọn tó jẹ́ ẹnu àmọ́ṣẹ́ àwọn olórin wọn máa gbọ́ mi náà wọn máa gbọ́ nǹkan tí mò ń sọ náà wọ́n ti gbá wọn ṣe dáadáa ẹ sọ náà àwọn olórin kan náà àwọn ọmọọṣẹ́ olórin kan pé òun ló kọ́ mansion báyìí síbi kan o elégbè lágbájá o òun ló ta mọ́tò ń bẹ̀ yẹn o onílù tàmẹ̀dù o òun ló ń ṣe ẹ sọ kọ́ sọ kájọ gbọ́ àfi olórin lágbájá òun rà lẹ́ síbẹ̀ yẹn olórin tàmẹ̀dù náà ọmọọṣẹ́ wọn ẹ lè gbọ́ anything so kọ́ má gbára lé wọn kọ́ ń dè máa fi ẹsẹ̀ yìí ilẹ̀ mú. ó dà ẹni tẹ́ tí ń gbàgbọ́ látàlọ́ King Amadex ni wọ́n ti share experience wọn fún wa ṣùgbọ́n náà ọ̀rọ̀ tán sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n sọ̀rọ̀ èmi àti Délé Adéyanjú Àgbàlẹ̀tù fún iṣẹ́ tá à ń ṣe pé bọ̀tà àwọn kan criticize ṣẹ́ láwọn kan criticize yẹn bó ṣe yé wọn ọmọ làwọn ṣe sọ yẹn torí ìgbà kan tí Ọba Orin ṣe live show kan. gbogbo bloggers tó bá fẹ́ tajà ẹ wọ́nà míì láti tajà yín ẹ yé fìjà fújì tajà mọ́ ìwọ tábàlà wí lọ́rọ̀ Òṣùpá tó bá gbà tó bá forí gbé gbọ́rù nǹkan kiri bíi fìlà. ẹni pé mi ò tẹ̀ sọ̀rọ̀ Àgbàlẹ̀tù ló reply pé kò sí olórin tá a ṣe interview fún rí tá a yọ̀bọ̀n sí létí pé ó yá ṣé bí nǹkan tó wà ní wọn náà ń sọ síta. bẹ́ẹ̀ni. sọ òkòrò tó bá wùyàn lèèyàn lè sọ bó ṣe wọn ní kálukú nìyẹn ibi tó bá wọn ní kálukú kó gbé sí ṣùgbọ́n àtẹni tó ń ṣe rere àtẹni tó ń ṣe bí oníkálukú àgbẹ̀sánṣẹ́ tó bá ń ṣe ìsánsàmọ́ òkúbùrè ni ẹnìkan ní gbàlùbọ́sà owó ẹ̀fọ́ ẹni tó bá rí pé nǹkan tá à ń ṣe nǹkan gidi ni bó ṣe rí ẹni tó bá dẹ̀ rí pé other side ni bóníkálukú ṣe rí ni ṣùgbọ́n onílé òkè ń ṣú kéèyàn má mọ̀ ọ́nà ẹ̀ àdẹ̀ tí ilé mọ̀ ń sìn ó sì dọjọ́ iwájú kí ọ̀pọ̀ èèyàn tó lóye iṣẹ́ tá à ń ṣe. bẹ́ẹ̀ni bàbá Ògúndé ò sí láyé mọ́ bóyá pé òun ti fújì ni o. ẹ wo bí bàbá Ògúndé ò sí láyé mọ́ ẹ lọ gbé interview 3-4 tí wọ́n ṣe fún bàbá Ògúndé gbà tán wà láyé jáde kárí. ẹlòmíì ò tí ì mọ nǹkan tá à ń ṣe ń sìn ó sì dọjọ́ alẹ́ kẹ tó mọ̀. ẹ fẹ́ sọ nọ́mbà yín tó ṣẹ́ẹ̀ṣì ń gbérin táwọn kan bá fẹ́ ṣe orin sìn. ẹ sọ nọ́mbà tán lè pè é sí. nọ́mbà mi 08038304858 08038304858 or 09070316673 09070316673. lórí Facebook ńkọ́. Facebook handle mi ni Adeniji Ọmọbọ́lájí Amadex Adeniji Ọmọbọ́lájí Amadex or King Amadex Babas Lounge King Amadex Babas Lounge. ẹni bá ti máa rògùn ó yẹ kó Amadex o àrígbàbò orin wa ta lẹ́nu gbẹ̀dẹ̀ ló ta létí yẹ̀rìyẹ̀rì àwa láwa ń bẹ̀ sá àwa láwa ń bẹ̀ máa Àyìndé a ó dẹ̀ ní jábọ̀ ọ̀rọ̀ ń bẹ tí mo ní láti sọ ara ọ̀rọ̀ ń bẹ tí mo ní láti sọ ẹ wá nǹkan jókòó kẹ̀dẹ̀ tí máa lé sí sórí wa ọ̀rọ̀ ń bẹ tí mo ní láti sọ. babaláyé lọ sí gẹ̀gẹ̀ kẹlẹ́dì gbàǹgbà àtàgbà tọmọdé kájọ wọn gbẹ̀tọ̀ yìí o.